tún gbẹdẹ èrò lóyìn mọ́mọ́ nọ́mbà yẹn yàtọ̀ mo máa tún gbẹdẹ mo tún gbẹdẹ èrò lóyìn mọ́mọ́ nọ́mbà yẹn yàtọ̀ mo máa tún gbẹdẹ. mo dé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ mo bọ̀ bí èjì yálẹ̀ tà ọ̀tọ̀ ọmọdé dàgbà ẹ̀pọ̀n mi lé oúnjẹ rẹ̀ nítorí gbogbo ní bàrò pa fà á má bẹ́ ẹ̀yin ogun ọ̀run ẹ̀dàkùn ẹ̀fà mi mọ́ra ọjà rẹ̀ mo tún gbẹdẹ ìrìnà olóyin mọ́mọ́ nọ́mbà yẹn yàtọ̀ mo máa tún gbẹdẹ mo tún gbẹdẹ ìrìnà olóyin mọ́mọ́ nọ́mbà yẹn yàtọ̀ mo máa tún gbẹdẹ. Voice of salvation, voice of salvation, voice of salvation, Monday. Voice of salvation, voice of salvation, voice of salvation, Monday. Wọ́n ní àkúnlẹ̀yàn ṣó ńlá ìdáyé bá. Adélé ayé tán ojú kan gbogbo wọn. Voice of salvation, voice of salvation, voice of salvation, Monday. Voice of salvation, voice of salvation, voice of salvation, Adé. Ìmọ̀lẹ̀ bá wọn lè kùnkùn àparadà. Ẹgbẹ́ ìmọ̀lẹ̀ wọn lé ní ọjà rẹ̀. Voice of salvation, voice of salvation, voice of salvation, Adé. Ohun tó kígbe ní àjèjì pé ẹ tún ọ̀nà Olúwa ṣe. Nítorí pé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ọjà rẹ̀. Voice of salvation, voice of salvation, voice of salvation, Adé. Òṣùpá ṣe lọ́rùn járe mo dín lóní tèmi àtẹ̀tẹ̀ àyànfẹ́ ọmọ lọ́la Olúwa kẹ́mi ọmọ làwọn mi. Ó ti gòkè gọ́gọ́rọ́ Olúwa ló gbé ọ̀gá kẹ́mi ó ti gòkè gọ́gọ́rọ́ sẹ́ Olúwa ló gbé ọ̀gá lọ́lọ́rọ̀ Olúwa onírèlẹ̀ ó ti gòkè gọ́gọ́rọ́ Olúwa ló gbé ọ̀gá. Ayé tí ẹlẹ́rayé o wọ́n retí ẹlẹ́yà rẹ̀ o lójoojúmọ́ wọ́n ti kóra wọn jọ láti bẹ̀gàn rẹ̀ wọ́n ní òmòjúlé àdúrà lójoojúmọ́ wọ́n rí ẹlẹ́kọ̀ọ́ àdúrà wọ́n máa bẹ̀gàn rẹ̀ wọ́n ló tún ti ń lọ. Wọ́n tún máa wí pé mo mọ àdúrà rọra ní àjẹsẹ̀ ìwọ ló ń bá wí yẹn ò rọ lọ́rọ̀ wọn ṣọ́wọ́ máa wò wá níran máa jẹ́ kókó ráyè bò rẹ̀ mọ́lẹ̀ jẹ́ kẹ́nu rẹ̀ ọ̀rọ̀ lójú rọ̀tà rẹ̀ jẹ́ kẹ́rẹ́ lè sọ fún wọn kó wọ́n nìkan lọ́ba ńlá lójú rẹ̀ lẹ́gàn ó bàbá mọ́ ẹ̀ lé dẹ́kun wá gbé ọ níjà o torí pé wọ́n ní kí dojú tì mí Elédùmarè rọ́bà ṣùgbọ́n torí pé ìwọ ní kí dojú tì mí. Màmá tún jẹ́ àyànfẹ́ ọmọ ńlá. Mama Esther, Mama Evelyn Million, Mama Maria mi àyànfẹ́ ọ̀rẹ́ mi.
ṣé wọn náà rè Olúwa ṣé wọn náà rè Ọlọ́run ṣé wọn náà rè Olúwa ẹbí ṣé wọn náà rè Ọlọ́run ó wá dúpẹ́ oore àtọdúnmọ́dún ó wá dúpẹ́ oore àtòṣùmọ́ṣù ó wá dúpẹ́ oore ìgbà gbogbo ṣé wọn náà rè Olúwa. Ó wá délé Kazeem ní ọmọ àtẹ̀tà mọ́ lọ́lá kásó bàbá Olúwa fẹ́mi bàbá tìmí lọ́lá tìmí lẹ́yìn tiwa ni ọ̀rẹ́ fẹ́ràn wọn lọ bàbá ọmọlàdé mi Ọlámídé àyànfẹ́ ọmọ lọ́lá kásó mánéjà mi àtàtà voice of salvation ni àjọṣe wa ò ní bàjẹ́ lọ́lá Olúwa. ṣé bóun lọ pè wá o pé káwa máa bọ̀ adé bàbá má jẹ́ káyé pa kádàrá yíyá o iṣẹ́ tí ràn wá kásó má ṣe jẹ́ kó bàjẹ́ o iṣẹ́ tí ràn wá ayé má sọ nílẹ̀ kodò. Alóore ni wá o ayé má sọ wá di bọ́ọ̀lù tán mi wá kásó alóore ni wá o ayé má sọ nílẹ̀ kodò. Bá mi tọ́jú ní tirẹ̀ ọ̀tẹ̀tẹ̀ ọmọ lọ́la Màmá Olúwa fẹ́mi. Àwọn tí ajagun ṣẹ́gun tó ń bẹ nílùú ọba. Ok. How dey bẹ̀ dandan. How dey bẹ̀ dandan. Promise land. How dey bẹ̀ dandan. Ara. How dey bẹ̀ dandan. Ilẹ̀ ìlérí ayé àwa o ilẹ̀ ìlérí ayé àwa o a ó débẹ̀ dandan ayé fẹ́ o a ó débẹ̀ dandan ayé kọ̀ a ó débẹ̀ dandan ilẹ̀ ìlérí ayé àwa o ilẹ̀ ìlérí ayé àwa o a ó débẹ̀ dandan. Àyànfẹ́ o mo bá ròde ọmọládé mi o mo bá ròde àyànfẹ́ o mo bá ròde ọmọládé mi o mo bá ròde. Bàbá Daniel ní àtàtà ọmọràn lọ́la bàbá Samuel ọkọ Tọ́pẹ́ ẹ̀gbọ́n Tọ́pẹ́ tèmi ọlọ́lá 2 in 1. Àyànfẹ́ o mo bá ròde ọmọládé mi o mo bá ròde àyànfẹ́ o mo bá ròde ọmọládé mi o mo bá ròde. Ẹ̀dẹ́ nílé onítèmi àtẹ̀tẹ̀ ọmọ lọ́la. Ilé gómìnà Arẹ́gbẹ́ṣọlá. Ilé tìmí àgbàlẹ́ ọlọ́fà iná jàre alátàmátàsé o ọlọ́fà iná.
ẹgbẹ́ Bankole super kẹlẹlẹ. ẹgbẹ́ Bankole super kẹlẹlẹ. super yanfẹ́ super kẹlẹlẹ. super kẹlẹlẹ. super yanfẹ́ super kẹlẹlẹ. super kẹlẹlẹ. super kẹlẹlẹ. ẹ̀gbọ́n tó kẹ́ mi àyànfẹ́ super kẹlẹlẹ. super kẹlẹlẹ. tọ́pẹ́ ọkọ tóbi super kẹlẹlẹ. super kẹlẹlẹ. super àyànfẹ́ super kẹlẹlẹ. super kẹlẹlẹ. super kẹlẹlẹ. bàbá Daniel mi ti wá super kẹlẹlẹ. bàbá Samuel mi ràyànfẹ́ super kẹlẹlẹ. ọmọládé mi o super kẹlẹlẹ. super kẹlẹlẹ. super àyànfẹ́ super kẹlẹlẹ. super kẹlẹlẹ. super kẹlẹlẹ. super kẹlẹlẹ. super kẹlẹlẹ. ayẹgbẹ́ mi ẹ wúra sí ya bí tí ń fẹ́ lẹ́lẹ́ ogun Jésù fẹ́rẹ̀ dènà afẹ́rẹ́ ṣẹ́gun òdì èmi fẹ́rẹ̀ débẹ̀ ní Jésù wí rọ́dà padà sọ̀rọ̀ pé àwa yóò dì mímú ọ̀ bàbá dìwà mú ọ̀rọ̀ mọ́ dìwà mú rẹ̀ mímọ́ má jẹ́ àṣìṣe. má kọjá wa rólùgbàlà bọ́ra dòra wá láti wọ́n bá pẹ̀lú mìíràn má ṣe kọjá wa. Jésù Jésù ọmọlọ́run àdúrà wa bá tí wọ́n bá pẹ̀lú mìíràn má ṣe kọjá wa. ọlọ́pẹ́lọpẹ́ yẹ àyànfẹ́ oníyìn níyìn yẹ ọpẹ́ ló yẹ ọ̀rọ̀ bá mi o ọlọ́run rà káyé oyin o oyigiyigi ọlọ́run àtọ́bàjáyé ọ̀rẹ́ lẹ́dà ohun gbogbo gbogbo rà káyé ìbámu rí kí ẹ o báwo ni ìbá ti dùn tó. ọmọládé ọmọládé o ọmọládé àyànfẹ́ mi ọmọládé ọmọládé o ọmọládé àyànfẹ́ mi oyigiyigi ọlọ́run àtọ́bàjáyé rẹ̀ lẹ́dà ohun gbogbo gbogbo àgbáyé ìbámu rí kí ẹ o báwo ni ìbá ti dùn tó. Ajagunla gbéṣẹ́ rẹ dìde. Wòlíì Táíwò dákun súnmọ́ bí. Ajagunla lá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  gbéṣẹ́ rẹ dìde. Oṣù kò máa yàgò, ajẹ́ kò máa yàgò, ẹlẹ́bẹ̀rẹ̀ yàgò.
yàgò bàbá fagbára rẹ̀. Ajagun ńlá iṣẹ́ rẹ̀ dìde. Ajagun ńlá iṣẹ́ rẹ̀ dìde. Òṣogbo máa yàgò ẹ̀jẹ̀ yàgò elébèrè yàgò bàbá fagbára rẹ̀. Olùṣègùn olùṣègùn ní bàbá, olùṣègùn olùṣègùn ní ọmọ, olùṣègùn ní ẹ̀mí mímọ́, olùṣègùn ní mẹ́ta lọ́kan. Olùṣègùn olùṣègùn ní bàbá o, olùṣègùn olùṣègùn ní ọmọ rẹ̀, olùṣègùn ní ẹ̀mí mímọ́, olùṣègùn ní mẹ́ta lọ́kan. Nítorí wọn lè táwọn mi ní àyànfẹ́ rọmọrọ lọ́la, olùṣàgùtàn tó bá fẹ́. Tí ìjọ Promise Land mi ní àyànfẹ́ Olódùmarè bá ní o. Michael Olùṣègùn yàrá sọ̀kalẹ̀ wá lónìí ní ṣẹ́gun wá bá a ṣe dúró pẹ́ mọ́ ìṣẹ́gun rẹ̀ bàbá ó pọ̀jù tẹ̀léyàn yàwòrán ló bá wá ṣẹ́gun ikú fọ́mọ. Ẹ̀wọ̀n léwá ẹ̀yin irúgbìn ọ̀run ẹ tètè máa bọ̀ ẹ̀yin ra lágbára. Ẹ̀wọ̀n léwá ẹ̀yin irúgbìn ọ̀run ẹ tètè máa bọ̀ ẹ̀yin ra lágbára. Ẹ̀wọ̀n léwá ẹ tètè máa bọ̀ ẹ̀yin ra lágbára. Ẹ̀wọ̀n léwá ẹ̀yin irúgbìn ọ̀run ẹ tètè máa bọ̀ ẹ̀yin ra lágbára. Àbọ̀rẹ́ ò jẹ́ àbọ̀rẹ́ ò Jésù àbọ̀rẹ́ ò jẹ́ àbọ̀rẹ́ ò Jésù òjíṣẹ́ tó rán mi o àbọ̀rẹ́ ò Jésù òjíṣẹ́ tó rán mi àbọ̀rẹ́ ò Jésù aboyún ilé kó máa fi wẹ́rẹ́ o àbọ̀rẹ́ ò Jésù àgbọ̀n kan tàn wọ́n àlàbọ̀sùn àbọ̀rẹ́ ò Jésù oní kàwé kó kàwé lélẹ́lẹ́ o àbọ̀rẹ́ ò Jésù ẹni ṣiṣẹ́ ọgọ́ ọba kó má ṣe wọn lẹ́sẹ̀ àbọ̀rẹ́ ò Jésù àbọ̀rẹ́ ò jẹ́ àbọ̀rẹ́ ò Jésù.